Ogbomoso, Parapo, Ogbomoso. Thank you. Good afternoon. I welcome everybody to this press briefing. My name is Chief Okesanya Akitode Jiko, the General Secretary for Ogbomoso Parapo, Agbaye, and at the same time, I'm the Chief Okesanya Akitode Balogun Ale of Gbele Kingdom, Ogbomoso. The purpose of this gathering, I'm the General Secretary, but the President is supposed to be here today due to some logistic reason. He's not around. He now directed me and appointed the person in my right hand here, Alhaji Yusuf Tayo, to represent the President. And who is our President? Honorable Justice Afolabi Tayo. So the National President for Ogbomoso, in which I'm the General Secretary. By my left hand here, we have Alhaji Yekin Lawi, Yasiwaju Yaloja. Also, is one of the National Exco of Ogbomoso Parapo. He's an SF, ex-official. Why the next person sitting beside him is Mr. Tunde Adegoke, National Exco to Welfare Officer of Ogbomoso Parapo. Beside me here, right hand, we have, you see a woman here sitting down. It's Mrs. Janet Akitoye, is the Secretary of Ogbomoso Parapo Agbaye. Also, we have the Atao, the Chairman of Atao, Mr. Saka Aremu Abiodun. Also, we have our youth wing of Ogbomoso Parapo. Also, we have the youth president for Ogbomoso. We have Mr. Muritala Adebisi is also present here too. Because of our time, we have some other dignitaries that are sitting down here, and we have some security personnel. We have, I don't want to mention their names for security reasons, and also we have all the legal houses we are present. We say thank you. The purpose of this gathering is just to inform the whole Ogbomoso land about the new development that happened in the home branch. Now I will hand over to the representative of our president, Alhaji Yusuf Tayo. Thank you. Ogbomoso, Parapo, I am Alhaji Agbaye Yusuf, the representative of 16 northern states of Nigeria, excluding Benue, Kogi, and Kwara, from the Okioya zone. On behalf of the President of Ogbomoso Parapo Agbaye, Justice Afolabi Retired, and the Executive Council, I wish to welcome you all to this press conference, which is called to correct some anomalies Ogbomoso Parapo noticed in the home branch. It came to the notice of the Executive Council that the former home zone chairman, Prince Olude, has taken a lot of issue into his hand, whereby he constituted himself into a kind of authority well and above the national executive. First of all, it was brought to our notice that he has been making some illegal collections on behalf of Parapo, which were not known to the national executive. Aside from that, some illegal branches were formed, like Isokan, within Ogbomoso, which is not known to Ogbomoso Constitution. When all these were noticed,
Prince Olude was sent a query on the 13th of March 2025, where he was required to answer to certain allegations which bordered on this illegal collection of fees, disturbing federal workers on the highway, this Omo-Oba expressway. And aside from that, it came to our notice that Prince Olude joined some parents to sue Oyo State government to court over this issue of movement of faculty of agriculture to Ishei. But since we have elders within the union who are vast and know exactly what the state government is doing and what Ogbomoso stand to gain with the movement of this faculty, since the university will not become, rather than a faculty, University of Technology, it becomes in which case lots of other faculties and departments will come. So his attention was called and he was mandated to withdraw from the case. He did not tell us he would not withdraw, but he did not. That's one. The second day, he refused to answer that query. But because of Ramadan fasting and a lot of other issues, his case could not be addressed on time. But on the 25th of April this year, that is last week, a National Executive Council meeting was called, where he was required to tell us why he did not answer the call. And aside, the elders of the society thought it is wise to give him a chance to defend fair hearing to say. But they, rather than accept his guilt, there was no sense of remorse at all. He refused to answer the question directly. Aside from that, he said he was not in any way subject to the National Executive Council. Rather, as the chairman of the home zone, he is the host to all Parapo, Agbaye. While of course we have 10 zones. Home zone is just one. Just like I'm representing 16 other states, but all the same we have just one zone. So at the end of the day, when the executive concluded that since he's not willing to change, he should go on suspension for 6 months. A letter of which he was treating and was forwarded to him, but he refused to accept that letter. The letter was written on the 26th of April. So 2 days ago. Yes, short. We have sent the soft copy to him. He refused to accept what the letter is here. Our main purpose of calling this press conference is just to inform all and sundry, all stakeholders, that Prince Olude Aderemi, as at the moment, is no longer the chairman of Ogbomoso Parapo home zone. He's on suspension for 6 months. And a replacement has been chosen in the person of Alhaji Iliasu Jami, the second vice chairman, because of the fact that the first vice chairman was deceased. So for the next 6 months, Alhaji Iliasu Jami will go brief as the chairman of the Ogbomoso Parapo home zone. Thank you very much. That is the short, it's long and short of the whole issue. Do you have any questions? Ní orúkọ Ogbomoso Parapo, orúkọ tèmi ni Alhaji Abdulrahim Adétayọ̀ Yusuf, tí mo ṣojú ìpínlẹ̀ mẹ́rìnlá ti Òkè Ọya, tí a bá yọ owó ìpínlẹ̀ Benue, Kogi àti Kwara. Ìpínlẹ̀ ti mẹ́rìnlá ti mẹ́rìndínlógún ọ̀dọ̀ tiwa là ń pè ní Ogbomoso Parapo Òkè Ọya. Mẹ́ta yòókù nínú mẹ́ta mọ́kàndínlógún ti Òkè Ọya ló ṣe Central Zone Benue, Kogi àti Kwara. Mo ní àǹfààní àti sọ ilé ìtòrí ká lè mọ bí a ṣe pé Parapo ọ̀nà mẹ́wàá nípa àpò wà.
bí òkè ọya tí ó jẹ́ ìpínlẹ̀ mẹ́rin ó ṣe jẹ́ ẹ̀ka kan tó nǹkan bẹ́ẹ̀ ni tóun tó kó ìjọba ìbílẹ̀ márààrún pọ̀ ló jẹ́ ọ̀kan tí Benue Kogi àti Kwara náà jẹ́ kan bẹ́ẹ̀ wọ́n ṣe wà káàkiri báyìí ṣùgbọ́n ó wá sí etígbọ̀ ìgbìmọ̀ pé ẹni tí a yàn lẹ́yìn alága ẹ̀ka ti lé ọmọọba Adérẹ̀mí Olude ó ń gbé àwọn ìgbésẹ̀ tó tako òfin ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ ẹgbẹ́ tí a ti dálẹ̀ láti ìkẹjọ ọgọ́rin ọdún sẹ́yìn tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí wọ́n lè ta ẹrẹ̀ sí aṣọ àlà Parapo kò sí aṣọ àlà Parapo ìdí nìyí ó fi jẹ́ pé ní ọjọ́ 13 oṣù kẹta ọdún tí a wà yìí ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ Àgbáyé ìgbìmọ̀ wọ́n fún ọmọọba Olude ní ìwé tó dáhùn àwọn ẹjọ́ kọ̀ọ̀kan dáhùn ẹ̀sùn ìsáfi kan léyìí tí ara rẹ̀ ní kí a máa gbowó tí ò ṣẹgbẹ́ ó yẹ kí n dápọ̀ kan pàtó ó ní owó tó ń gbà lọ́wọ́ àwọn járìbólà eléyìí la fi díẹ̀ múlẹ̀ tó náà dáhùn rẹ̀ ní ọjọ́ 15 nígbà tá a ṣe ìpàdé ìgbìmọ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí báwọn gba 50 ẹgbẹ̀rún lọ́wọ́ wọn ó jẹ́ owó kíni wọ́n ló wọ ọ́fíìsì mi kò sì sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn òfin tó dẹgbẹ́ ilẹ̀ yàtọ̀ sí ìyẹn agbóríṣiríṣi eléyìí nígbà kan fẹ̀sùn kan àti ìfìdí ẹ̀ múlẹ̀ ní ìjáde sọ orí tá a ti ń gbowó tí ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 109 lọ́wọ́ àwọn àgbẹ̀ káàkiri àbáwọn èèyàn ṣùgbọ́n àwọn eléyìí tá a bá lè fi lélẹ̀ àkọsínú èyí tá a kọ sínú ìlú tó dá wa lójú táwọn náà sì dáhùn sí nígbà tá a wòye pé àwọn àgbàgbọ́ ẹgbẹ́ wò pé n tó lẹ́tọ̀ọ́ nígbà tí ò dáhùn ìwé ẹ̀sùn ká fi ránṣẹ́ sí ni pé ká fún láǹfààní àti wá níbi ìpàdé tí a ṣe ní ọjọ́ 15 ṣùgbọ́n gbà tó débi ìpàdé yìí èyí tí a fi lọ tààrà sí ọ̀rọ̀ ọkàn kí ọ̀rọ̀ sọ ní òun ni kíní kan òun ni kíní kan ilé wa rí pé kò dàbí ẹni pé arákùnrin yìí ó ṣetán láti yí padà káwá lè gbó wá yóò yí padà àbí kò yí padà ìgbìmọ̀ panupọ̀ pé kó lọ sí fún oṣù 6 lẹ́yìn tí a wá yan Alhaji Ilyas Jamiu tí í ṣe igbákejì kejì ó máa délé fún oṣù 6 yìí ṣùgbọ́n fún ìyàlẹ́nu wa àtúgbọ́ bí lánàá gbóni láàárọ̀ ìbọn ti tó lórí rédíò ẹni tí a ní kó lọ sí nílé kó lọ rọ́kúnlé kó lọ sórí rédíò onígbà ogóje ìwáyà arábìnrin pé ó lẹ́tọ̀ọ́ ká pé gbogbo àwọn tí ó ń bá Parapọ̀ lájọṣepọ̀ wọ́n mọ̀ pé bá a ṣe wà lónìí o ọmọọba Olude ìṣe alága ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ ẹ̀ka ti ilé ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ Àgbáyé ẹ̀ka ti ilé Alhaji Ilyas Jamiu àwọn ló ń délé báyìí lọ́wọ́ dàwà igan ọmọọba Olude kì í ṣe ọmọ ẹgbẹ́ yìí lẹ́yìn oṣù 6 tí a bá rí ìrònú padà tó bá ronú padà tí a sì rí ìgbésẹ̀ tí ó tó kó ṣe é ṣe fún ẹ̀dá papọ̀ lọ́wọ́ dàwà yìí fún ẹnikẹ́ni tó bá ń bá Parapọ̀ lájọṣepọ̀ ọmọọba Olude kì í ṣe alága ẹ̀ka ti ní ìlú ọmọ ìlú ìpàdé ní orúkọ ààrẹ wa adájọ́ fẹ̀yìntì Afọlábí Adéníran àti gbogbo ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ Àgbáyé ni à ń pe àkíyèsí wa lọ́nà tó ràn wá lọ́wọ́ a sì nígbàgbọ́ pé ẹ̀bà fọwọ́sowọ́pọ̀ láti pé gbogbo àwọn ìgbésẹ̀ tàbí wá sí ìmúṣẹ Ògbómọ̀ṣọ́ oníbàjẹ́ ìlú ẹnì kọ́kọ́ oníbàjẹ́ ẹlẹ́wọ̀n oníbàjẹ́ pẹ̀lú ìgbò ẹ ṣe adúpẹ́ pọ̀ tàbára àwọn question. If there is any question tí ìbéèrè bá wà from the audience. Ògbómọ̀ṣọ́ Parapọ̀ Ògbómọ̀ṣọ́ ìbéèrè tèmi èmi béèrè bí ọmọ òlú ó béèrè bí olóyìn ohun tí yóò fi ní máa wáyé mọ́ ni màá kàn ní ká ṣiṣẹ́ tọ̀
lánàá bẹ́ẹ̀ ṣe pè àárẹ̀ gẹ́gẹ́ bí olóyè pé alága àjẹta ó ṣàṣemọ́ṣe ó fẹsẹ̀ kọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ gbó kò parí sáà rẹ̀ alága àná òun náà ṣàṣemọ́ṣe ó fẹsẹ̀ kọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ gbó lórí àga tí ilé àsùnwọ̀n jókòó sí tí òfin ní di ọ̀la tí òfin ní gbígbó ní òun fẹsẹ̀ kọ́ káìpé nǹkan kan wà nítorí kì í ṣe nǹkan àdùnnú ọlọ́run kọ́ kì í ṣe nǹkan àdùnnú lábẹ́ ìjókòó sí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń gbé wọn ẹ̀yẹ Ògbómọ̀ṣọ́ ọlọ́run inú mi ló gbogbo wà nínú láǹfààní àti màmí lónìí tó mọ̀ sẹ́nu tí ní àjò kan dé ni àwọn èèyàn máa rántí ọ̀rọ̀ wọn tó wá tẹ̀lé yàrá ìní ìsìnkú àti dìrọ̀ lẹ́nu ìsìnkú fún ẹgbẹ́ ìjọba ìgbé ara wọn kó má di pé ẹ̀sìn tá a sìnkú àná láàfẹ́ sìnkú òde là ń sìnkú òde o káwọ́ àbúmọ̀ sìnkú ọ̀la náà ọ̀yá dùn àlágbà lórí ààrẹ mi fún ẹ̀ńtẹ́ ní oúnjẹ aláàjì yíyá sàǹtẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ tí òfin ní pé wíwẹ̀ òkú ló ń ṣe torí kí wọ́n là ló kí wọ́n lo sáà parí kódà ní ẹ̀ bá parí sáà rẹ̀ lákòókò èyí ó tún lè ṣe àwọn ẹ̀jẹ̀wẹ̀ gbogbo fún ẹ̀fẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí jẹta títà ló bá lọ yìí nítorí náà ò sí ní fẹsẹ̀ fún àǹfààní ní ìbéèrè di ọmọ ìlú ìbéèrè tèmi àbálàyé tèmi òye ń sàlàyé rẹ̀ bí olóyè táwọn yóò tó máa sọ pé ẹ̀kọ́ ayé ti dára bẹ́ẹ̀ sì ràn án lọ́wọ́ tí wọ́n lè máa ṣẹlẹ̀ mọ́ nítorí yóò máa jẹ́ ẹ̀kọ́ nígbà míì ọ̀gá náà ni ẹ̀yà wo kí ló pẹ̀ wọ́n sọ fẹ́ jẹ́ ẹsẹ̀ fẹ́ gbé bẹ̀rẹ̀ ẹ̀ tó sì máa ń bẹ̀yẹ dandan ó di ọmọ rẹ̀ rí báyìí lọ́mọ kìíní rẹ̀ rí ẹ̀ tó wẹ̀sẹ̀ ń bọ̀ báyìí náà tí wọ́n ní tó gbóhùn sóṣẹ̀ tẹ̀ náà ọ̀rọ̀ suspension kan kọ́ yẹn èdè gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ tí wọ́n suspend yẹn yíyí ọ̀sìn kan kọ́ bá eléyìí to me the presentation ni pé ọkọ̀ dà bí wọ́n ti wọ́n padà ìtọ́ ẹ̀dá kù bẹ́ẹ̀ sì nà á lọ́wọ́ tí òfin ní di ooru. ẹ ṣe àdúgbò kì í ṣe nǹkan ìdùnnú ní fáwọn náà ó jẹ́ pàǹpàrọ̀ alága bí apárọ̀ aṣọ ṣùgbọ́n èyí tẹ́ mú jáde yìí àti kọ́sílẹ̀ ìdùnnú jókòó lórí ẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́pàá ló wáyé ẹ ṣe àdúgbò Any other question? Yes. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ a lè rí ẹni tí ẹni yóò gba ipò tuntun yìí so that káwọn lè dá mọ̀ kí àwọn oníròyìn náà dẹ̀ lè dá wọn mọ̀ kéèsì tá a bá fẹ́ níbèrè ká bí kejì. alájì ilé àfìjámi ẹ̀dá pẹ̀lú jẹjẹ kí lè rí ó wà lórí ẹ tí ó lẹ́wù yìí ẹ̀ ẹ̀ lọ́wọ́. Are you okay? ṣé kò sí ìbéèrè mi tọ́ Anything to say? ẹ jọ mo fẹ́ lo àǹfààní láti pẹ̀lẹ́ sí. ìbéèrè tí èmi fẹ́ béèrè à ń gbọ́ lórí agbègbè pé wọ́n ní ìpàdé pàtàkì kan wà ǹjẹ́ ẹ mọ̀ sí ṣé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ló sì pé ìpàdé náà. ìdí tá a fi pé ìpàdé ìgbà ìdí tá a fi pé ìjókòó ìgàngàn yẹn ni mo sọ ní ọ̀rọ̀ mi nísìnyí ni mo fi sọ pé lánàá lé àárọ̀ yìí la gbọ́ pé wọ́n lọ orí agbègbè láti sọ pé ìpàdé wà láti ìsìn lọ ọmọ-ọba Olude ò láṣẹ láti pe ìpàdé ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ kankan ẹni tí a fún láṣẹ ní ẹ̀ka ti lé oní aláàjì ilé àfìjámi ìjà fìlà nísì. kí lẹ wá fẹ́ bá àwọn tó ti gbọ́ nípa ìkéde yẹn kí lẹ fẹ́ bá wọn sọ ṣé káwọn èèyàn wá bẹ̀ ni àbí kí wọ́n mọ̀ wà. ẹ ṣe thank you. Ìdí nìyẹn tá a fi pe ẹ̀yin oníròyìn àti àwọn ọ̀dọ́ púpọ̀ kan láti wà nígbà tí a ti rí i pé ó gbórúkú iṣẹ́ yẹn láàárọ̀ yìí wà ní dáa kí a máa jẹ́ kí àwọn tó ọjọ́ra àgbọ̀mọ ti ń lọ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin oníròyìn pẹ̀lú tá a ṣe yìí tẹ bá ti ń bá wa ké síta gbogbo àwọn tó ti gbọ́ pé ìpàdé kan bẹ̀ wọ́n ti mọ̀ wípé ìsàyìn mẹ́ga meeting so irú meeting yẹn ò lè wáyé mọ́ lẹ̀ sí ìpàdé tí ọmọ-ọba Olude Adérẹ̀mí lè pè nígbà tí ẹ̀ka gbogbogbò tí wọ́n ti gbé ìgbésẹ̀ pé
kan lọ rọ́ọ̀kún nílé oṣù mẹ́fà fúngbà àkọ́kọ́ and after 6 months ó máa wà subject to review of the national committee again so kò sípàdé kankan tí ọmọọba Olúdélé pè láti 25 of April láti ṣe meeting tí àwọn náà sì wà nínú ìjókòó yẹn tí àwọn náà sì wà nínú ìpàdé yẹn in attendance ó wà nínú ìpàdé yẹn tá a tún fún un ní fíàyà rẹ̀ ìpàdé ilé fẹ́ wá decide on way forward àti kan excuse wa sometimes lórí pé kí ni a kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà you cannot sit where they want to judge you so after yẹn la ní kan jáde so decision lé that time ni a gbé wá a lè ti communicate yẹ àti kọ́ lọ fún wọn letter that they send the soft copy sí wọn me as the secretary before God say soft copy PRO committee ẹ̀ balógun àwọn náà ti send the soft copy sí in which receive tẹ́lẹ̀ receive copy yẹn lórí platform record wà bẹ́ẹ̀ so wọn sọ báwọn wọn rí ọmọọba Olúdé tí chairman bá yẹ the next person náà ní kò tẹ́lẹ̀ bàbá kú bàbá ní kú so ọmọ ẹgbẹ́ wa ní ẹni yìí láti lẹ̀ ìwé òfin wà lọ́wọ́ àjọ ń ṣe láti lẹ̀ it's not a new person any other question. ẹ sà ẹ kú ọdún tó nù mo rò pé ní ọ̀sẹ̀ orúkọ mi ní Adégòkè Kàbírù tí mo jẹ́ coordinator Ògbómọ̀ṣọ́ ìnáwó government Ògbómọ̀ṣọ́ Parapo ìsọ̀kẹ́ ọ̀dọ́ ní ọjọ́ mélòó kan sẹ́yìn sà a gbọ́ ìkéde ní orí rédíò wípé ìpàdé yóò wáyé ní Ìbàdàn tó jẹ́ ìpàdé national tí kò lè sí orí ọ̀fẹ́ fún home zone meeting torí home zone meeting a máa ń ṣe ní every Thursday tó bá end the month fún ìyàlẹ́nu a discover wípé Prince Olude Adérẹ̀mí wọ́n kó àwọn ikọ̀ jọ láti sọ wípé àwọn ń ṣe meeting ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapo lẹ́yìn ìgbà tí public announcement ti wáyé láti ọ̀dọ̀ national chairman. Now ìdáhùn fàyọ ni wípé mo bí pé àwọn agbófinró wà níbí àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn ọ̀tọ̀kùlù gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ láàárọ̀ wípé wọ́n make announcement ní orí rédíò wọ́n fẹ́ kí a bá wa rọ àwọn ìlú àti àwọn agbófinró gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí ẹ jẹ́ kí wọ́n bá wa ámà lórí rẹ̀ pé pending till tí ẹ fi wéèvù ìdájọ́ tí ó bá wáyé ní orí rẹ̀ torí pé content letter yìí suspension is quite different for dismiss or expulsion if I am not mistaken so with the content of suspension tàwa fọwọ́ tó gbọmọ wí àtúmọ̀ fi tò sí fàmọ́ra but pending till that bẹ́ẹ̀ kẹ́ bá wa ṣe kí ayé mọ̀ wípé for now as you said pé wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ìlú ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Parapo. ẹ ṣe thank you for that question ìdí tá a fi pé ìjókòó iná nìyẹn a dẹ̀ ń rọ gbogbo àwa agbófinró tá a wà lórí ìjókòó àtàwọn tó wọṣọ àtàwọn tí ò wọṣọ ẹ jọ̀ọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa yóò Ògbómọ̀ṣọ́ kó lè dà lábẹ́ kábíyèsí wa ọba Gandhi Afọlábí Ọláoyè gbọ́gẹ́gẹ́ ìtọ̀ kábíyèsí so agbáládùá pé ibi yóò mọ̀ tẹ̀síwájú ìdá ọ̀gbàgbà Ọlọ́run so ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ yóò lẹ̀ sójú gbogbo wa so a fẹ́ nígbà tí sọ yìí kò sí ìpàdé tí ọmọọba Olúdélé pè tó wà fàdídù pending time tí tó ṣe àgbéyẹ̀wò oṣù mẹ́fà tí di gangan tá a fi gbé iṣẹ́ ìdíyẹn so ẹ̀yin oníròyìn ẹ̀jọ́ tó ń tọ́ náà abẹ́yìn lóyè wà nínú gbó gbégbèsè ó wà mí kan tẹ́lẹ̀ bá ti jù báyìí wọ́n pọ̀ ẹ̀kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àlàáfíà ọmọlúwàbí ló sì wà ní Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n bákan náà wọ́n wá jọ sọ àádẹ́jọ́ ń bára wa sọ̀rọ̀ ẹjọ́ àròyìn ẹ̀fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa fún ìlọsíwájú ìlú. Thanks to if there is any other question or any other so ní orúkọ national president and our national SO Justice Afolabi Adeniran and our leader Dr.
Saka Adebite Balogun, the special adviser to Ogbomoso Parapo Agbaye. So aki ẹnìkọ̀ọ̀kan wa ní agbára ọdún ilé wa òní dàrú àdélébárí àrìnàmúrí ọ̀yá ibi. Thanks so much. God bless you.